ní kírun lọ Ọlọ́run bá gbèsè rẹ̀ dé ọwọ́ ara sí aago àwọn ti rùkú òun dúró wọ́n ti dìde òkú òǹbẹ̀ mọ́ wọ́n padà wá fọwọ́ ta ni ó ti rún aago lọ fìtínà ní abití àwọn wọn ni àwọn gidi inú èèyàn nù. inna lillahi ibadan futana taraku dunya wa khaful fitana. ẹ wá wo kan ọ wá ní ẹ̀wọ̀n. nazaru fiha falamma alimu annaha laysat lihayyin watana. Ọlọ́run ó kẹ́ Alhaji àgbà, Ọlọ́run ó kẹ́ àfa àgbà Tájù Làdábì, Ọlọ́run ó kẹ́ bàbá Wasiu Àgbáyé, Ọlọ́run kó kẹ́ bàbá Lágége, Àgbárígidómà, àfọ ọmọ ayé, àfọ ọmọ àgbókòrò, bàbá Lágbàjì, àfa Àlàbí Òǹkìjì àti gbogbo àwọn tẹ̀ ń bá wa dákọ̀ léwu, Ọlọ́run dákun jẹ́ àjọ wọn. àfa Ntẹ̀gbá tó ti ju Ọlọ́run Ọlọ́run bá ṣàánú wọn. ẹ gbọ́dọ̀ gbogbo àwọn àfa yòókù ni wọ́n ti ju Ọlọ́run. àwọn ìtìjú àfa àwẹ̀ wàsílà àfa Ntẹ̀gbá àwọn ti ju Ọlọ́run. ó ń Wasiu Àgbáyé ní inú àfa Ntẹ̀gbá ti ju Ọlọ́run púpọ̀. wọ́n ní ẹ̀yin Ọlọ́run tó fi kúrò láyé wọn ò ní lè pín lóko. kì í kọ́ Ọlọ́run ní ìwọ Ọlọ́run ẹ̀yin Ọlọ́run bàbá Ntẹ̀gbá ń. bàbá wa láàyà oníwìrìdì èmi yín ní ìsìn bàbá sọ̀rọ̀ ẹlẹ́hà èmi yín bàbá sọ̀rọ̀ yẹn pé alájà ẹ fọ̀rọ̀ lẹ̀ a sì sọ fọlọ́ ní ọ̀yàn ju ẹ. bàbá lálórí bàbá ní báání bàbá wa lókè Agodi kárí gbogbo yẹn. nazaru fiha falamma alim. bàbá ládàńgbá nígúnníyà Ọlọ́run ṣàánú yìí sí. ayé watana. nazaru fiha. wọ́n wá nàgà wọ́n wá wọnú ayé báyìí. nazaru fiha falamma alimu. nígbà wọ́n wá nàgà wáyé tí wọ́n rí bẹ́ẹ̀ tí wọ́n ti wá mọ̀ pé annaha laysat lihayyin watana. kìí ṣe lùtàlàyé gbé a padà kúnú ẹ̀ náà ni. kí ló bá ń wá sí. kìí ṣe màkọ́rù màmárù ni. a padà kúnú ẹ̀ a tẹnu ẹ̀ a dìtẹnu ẹ̀ bọ́bá yà wọn ò ní rántí ìtàn wa mọ́. àwa tá à ń sọ àtẹ̀yìntẹ̀ ń gbọ́ kálukú ọgbà wà sí mbẹ̀ nífa. gbogbo ilé ta kọjá ń jà yóò padà dahoro ní. ja'aluha lujjatan. bó ti rí lànà kórí lónìí bó ti rí ń jẹ ta kórí nísìnyí. sẹ́lẹ̀ mi yìí ti rí lànà láyé. bó kálá wo fọ́tò ti tẹ àwọn fọ́tò tẹ́lẹ̀ àdíjà lọ wò wọn. gbogbo ẹ̀yin aláṣẹ Nàìjíríà. àtiwọ́tọ̀ láṣẹ. àtẹ̀yìntẹ̀ láṣẹ. ẹ̀yin tẹ́ ẹ rí ka mẹ́wẹ̀ wá pọ́n lá. àtiwọ́tọ̀ ń pọ́n márùn-ún lá. àtiwọ́tọ̀ rẹ yọ kán pọ́n lá. kí lẹ ṣe ẹ̀yin lẹ wọ ayé máyà lẹ́gbàá fi gẹ̀ẹ́ra lẹ̀ sí táǹkẹ̀ àfi gẹ̀ẹ́ra sọ́nà Ògbómọ̀ṣọ́ àfi gẹ̀ẹ́ra gbogbo awẹ́ tán ẹja fọwọ́ mọ́ àfi gẹ̀ẹ́ra mọ́dàlákẹ́ mú fẹ́ǹsì kọ́kan lé ẹ̀wọ̀n. ja'aluha. àsìkò èrè oko àsìkò èrè oko ló tún dé yẹn tẹ́ kéré oko dákun mọ́ pọ́lọ̀ lójú ohun ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ elélùbọ́ oníyangan tẹ́yìn náà fẹ́ máa kéré oko ẹrántí tálíkà ẹsẹ̀ mọ́ níwọ̀n Ọlọ́run ní rọ̀jò òun ní jẹ́ òwú ẹ̀yìn kọ́. ẹ má wo tó owó bọ́gà bá ti fẹ́ràn owó jù yọ jọmọṣẹ́. Ọlọ́run jọ dáa fún bàbá wa Ṣífù Màmá Alápá. àmín Ọlọ́run jọ dáa fún wọn. bẹ́ẹ̀ ni pé kí ló dé tí mo fi ṣàdúrà bàbá Ṣífù Màmá Alápá àfàwọ̀ àgbà Hanbali Abbas àfàwọ̀ àgbà lọ́dún wọn sí Àgbáyé. wàláhì wọn kó zuwa fún mi. kí wá sí kí wá gbé ńgbà náà iṣu tẹ́ ni wọ́n kó wá àti jẹ́ tán. Ọlọ́run ó sì tiwa náà. Kóṣùwà Ọlọ́run bá san wọ́n lẹ́sàn-án àáfà Kóṣùwà fọmọ kéwà yìí. báwa Ìmáàmù Alápá Ọlọ́run jọ dáa fún ẹsẹ̀ tẹ́ ẹ kó sí fún àfa àwa Buhari Ọlọ́run ṣe dáadáa fún yín Ọlọ́run mọ́sán àfa wa náà ní sùn. ẹ lọ́ọ́ rà lọ́jà. sẹ́yìn rà ni. Ọlọ́run mú wa. Ọlọ́run mú tèmi náà wá. àbá lè fi ṣòfò náà. abẹ́ wàsán ipò gómìnà ṣé àáfà ò lè dùn ni. èyí tó ṣẹlẹ̀ ni pé ìbá fún yín lésì pé káàfọ́ ọmọ dédì ẹ̀ èyí tí mo fi lè fún yín lésì ibẹ̀ ni pé bí nǹkan ti ń rí yìí káàfà náà máa bàjẹ́. ọ̀dà àáfà ọ̀kàwé. àmọ́ ni tó yẹ kó débẹ̀ náà ni kó fi ìmọ̀ kéwu rẹ̀ kó fi lò bẹ̀. ṣé ẹ mọ̀ pé àmọ̀ àti pé oṣù lókè. àwọn ló yẹ kún olókè àmẹ́rù ń gbà wá fáwọn náà tí wọ́n tọ́ra ga ni àmọ́ bó ti rí. ọ̀nà ló mọ̀rún gẹ̀dẹ̀ mẹ́rin. àmọ́ àgbákò tí ń bẹ ń bẹ ẹni ọba dá láti ilé wọn tẹ́lẹ̀ bọ́ bá débẹ̀ tó lè dá láì dá ní sí. tọ́lá àwọn àfàtẹ́ rí wọn ni ẹni tí bá ń wápọ̀ ayé bí ìgbà tí nǹkan ṣe rí rẹ ni tọ́lá àwọn ti rí ti ń bẹ ń bẹ. wọ́n ní àtẹ̀tẹ̀lúbù dawlata dunya jununan wa dawlatuha makhalatun lil mahazi. àfààní àtẹ̀tẹ̀lúbù dunya
دولة الدنيا جنونا أتتلو دولة الدنيا جنونا ودولتها مخالطة المحاسن لا إله إلا الله مخالطة المحاسن. bàbá wa lẹ́jẹ̀ àgbà ní atẹ̀tẹ̀lẹ́bù dawlata dunya jununa gbogbo àwọn tí ń wá ipò ayé mo fẹ́ di gómìnà mo fẹ́ di kínní mo fẹ́ di president bàbá níbẹ̀ bá mo wò fẹ́ di senator bàbá mo fẹ́ di chairman of local government bàbá ní ìwà àti wèrè lẹ́wà ìwà wèrè ní mo fẹ́ di píye tí ọmọ kó fóònù bíi ọgọ́rùn-ún márùn-ún dání ọ̀tọ̀ ṣe ọgọ́rùn-ún ọ̀tọ̀ ni márùn-ún wọ́n ń pè ọ̀dà nígbà tí fóònù bá ti ń lọ bíi márùn-ún sókò èèyàn ya wèrè wèrè báwọn. ti dé wèrè ti dé àwọn tẹ́ ń gbà wà ní wọ́n fi pé torí pé wọ́n dàwù látò ha màkàlà tọ́tò lè máa irú kọ̀ mẹ́sẹ̀ ni kò sí bí ó ṣe débẹ̀ tó ní sẹ́lọ̀. gbogbo ẹ̀yin àfa wa tẹ sẹ́kù látọ̀dọ̀ bàbá wa ìmọ̀mú ẹ̀tẹ́ àgbà àbùkù bàbá ni Imam Male Imam Gambari Ajanasi àfa Arabana bàbá wa Khalifa bàbá wa Alhaji àgbà gbogbo àfa àwọn kọlọfà ọlọmọsà bàbá wa dúró tì ilé ẹnì kọ̀ọ̀kan yóò ní dàrú. ẹ wo kí ó tà ń kí lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ tí bá ti wá wí oníṣìṣẹ́ pé nígbà tá a fà bá lóun ó dé bẹ́ẹ̀ àwọn kan ń bẹ àwọn gómìnà míì náà kóhun ò ṣe é dà àwọn tí wọ́n kó sẹ́yìn ni àwọn abẹ́ wọn ni. àfa wa Islam kò sí ọba tí ò dáfa àwọn àtibárù làgbákò. tọ́ sẹ́yìn pé ń bẹ lápèjúwe nísìnyí ẹ lè kó láfún gbadẹ́gbadẹ́ lé fẹlẹ́ ìlélẹ́yìí fẹlẹ́ ìlélẹ́yìí ó ti wà lọ́wọ́ tiẹ̀ òun ò wá ṣe bó ti wù. ìtúnú kó mẹ́wàá fún yàn ó lè gbé márùn-ún lọ bẹ̀. bẹ́ẹ̀ni kó tó hàn àfọlọ́nba tún ló. bọ́lọ́mba tún yìí. àfọwọ́ Islam. òun pè é lọ́ọ́ ṣe é tí ọba ti sí mùtábà fọ́lọ́ wọ́n bàjẹ́ ni. واتخذوا صالح الأعمال فيها سفنا. wọ́n wá mú sẹ́yẹrẹ fún ayé wọ́n wá ṣe é ní ọkọ̀ òun ni wọ́n wá ń gùn. òun ni wọ́n fi tu omi náà. òun náà fi tu omi ni wọ́n tu kọjá. àwọn bá là nínú rẹ̀. àwọn bá là nínú ẹ̀ wọ́n escape nínú ẹ̀ wọ́n jábọ́. ẹni tí ọba wa bọ́nu rẹ̀ báwọn àdúnìyà màsòhónà tó ń fi ràzáyà ó kún aburú púpọ̀ ẹni ọlọ́run bá là bẹ́ẹ̀ nìkan ló kù. gbogbo ẹni tí wọ́n ń di àbò sí ìníjẹ́ lè yóò rí jẹ ìníjẹ́ tọ̀ wọ́n rí mu tírú eléyìí bá débẹ̀ sí yóò ṣe eré. ọlọ́run ṣàánú yín o gbogbo ẹni tẹ́ dìbò mu ẹ wo bí a ti lọ wala takunanna harisan dunya. má wà nù ẹni tí yóò yọ ayé ọ̀dà harisan ala dunya ojú kòkòrò ń lọ́pọ̀ ní. ń lọ́pọ̀ o. bẹ́ẹ̀ lómi ìrasọ̀ kan ní sè é èmi náà rà èmi náà gbọdọ̀ àrólé. ń ṣẹlẹ̀ sóbìnrin ń ṣẹlẹ̀ sọkùnrin. kí ló mọ́bìnrin dájà àgbòrò. ẹnìkan dín dòdò nù lé rẹ̀ òun fi kíní jẹ gàrí ni wọ́n sì ní lọ́ọ́ rà á ojú kòkòrò owó ó sì náà tọ́kù sí ìwọ náà jẹ́. ojú kòkòrò owó náà ló mọ́bìnrin náà sọ tí ọ̀dà wá ibi tí wọ́n ti ń ṣe nǹkan tó wá yọ àyàálẹ̀ pé bẹ́ẹ̀ nìkan bá ti rí wọ́n sà èyí tí ń wò yìí ọgbọ̀dọ̀ lówó lọ́wọ́. àdáwò sì ní gbáyà tẹ́ ń wíwùn kálukú ọ̀ràn jù ni. ìgbáyà bí wọ́n ti fún abọ́ta àwọn ọ̀dà bọ́lá wọn bá sáyà náà àbátọ́ wọn ni a'udhu billahi minash shaitanir rajim tí wọ́n bá fún àyà níwájú yóò sì ní lágàdì ìjà kun. kèké tí kan láwìí fún kéèkan yìí ẹkẹ tọ̀hún kan lẹ́nu ẹ̀dẹ́kọ̀ èèyàn ń wọ̀ kú wọ aṣọ náà ibi ẹ̀dẹ́hùn àwọn kan ń wọṣọ láyé lè gbogbo tọ́tọ̀ ara wọn ni ó hàn. gbogbo kílẹ̀ pé. tọ́tọ̀ ara wọn gbogbo ẹ̀ ni ó hàn. ẹ máa bọ́lọ̀ sọ. gbogbo àyà ó hàn. gbogbo structure. structure ọ̀ya. gbogbo structure ara wọn ni ó hàn. ni ó hàn síta àyọ̀ hàn èèyàn hàn ẹ lọ palẹ̀ mọ́ gbogbo nǹkan wọn ni náà lẹ̀. àwọn ọmọ yìí sì ń wò yín bẹ́ẹ̀ tí ń wọ̀ báwọn. òun máa pè aṣọ tó dáa níyà àwọn wọ̀ ikọ̀ mẹ́rin pé hòhò lọ wà. ìzọlímẹ́rì wúlẹ̀ mi yẹlẹ bá fẹ́ yá bá mi náà tó ká àbí. kọ́lá wọn bá ṣe pé àlúùlù lè rán ru aṣọ ni hòhò lọ wà. ẹ máa wọ sọ́ọ́rẹ́ ẹ̀yin ìyàwó wa ẹ bò hòhò ara yín ẹ̀yin obìnrin ẹ má ta hòhò ara yín lọ́pọ̀ ẹ̀yin obìnrin ẹ má torí ijó ẹ má yọ àyà lẹ̀ wọ́n má fi kọ̀ǹgọ́rọ́ gbé pọ́n. omi náà ń tà ní owó ní fi ń wá owó búsínù. wala takun hasidan. ọmọ ayá mi ti ń gbọ́rọ̀ wa lónìí ní Diamond 8.7 wala takun hasidan má jọ ń kéta o má kéta ìyẹn o ntọ́lọ́wọ́n ó ṣe yóò ṣe gbogbo bó ti wù kẹ́ kéta ìyẹn o. ó ń kéta mú jẹ nìkan àfẹjáre. ntọ́lọ́wọ́n ọba ṣe yóò ṣe ntọ́lọ́wọ́n ó ṣe yóò ṣe bọ́ ọba ń kéta takun sari alifahami bọ́ ọba kéta ni tó gbó ọlọ́run ló ṣe tiẹ̀ fún òyìn tọ́kàn mi takun sari alifahami wọ́n máa lágbóyé ní a bá sọ nǹkan fún ọ nísìnyí náà ló gíráàbù yẹn. wala takun tọ̀gánà má ṣe tọ́ọ̀gì o gbogbo èèyàn mọ̀ ìyá wa tẹ́ ń ṣe tọ́ọ̀gì
tó ti gbé bẹ́ẹ̀ lẹ́rù pé ẹ ti ń rí jẹ ọlọ́run ṣàánú yóò bẹ́yìn náà wá sẹ́ẹ̀ rí ọ̀tọ̀ lẹni tí ó jẹ sínétọ̀ ọ̀tọ̀ lẹni tó gbé àdáda nínú mọ́tò tó wá wé aṣọ pupa mọ́ rí tó wá aṣọ kìnnì kan máa pa. àwọn tó gbé dání jẹ ta ilé tí wọn dà. àwọn dà. àwọn ọmọ wọn dà. ẹ ṣe wá sí múra yín omi wọn pa á ni wọn wá sọ àwọn ọmọ ẹ̀dí wọn sọ wọn sí Kolombo. wọlé tẹkùn tọgọ́nà ọmọ ìyá mi má jẹ́ sí pé gbogbo owó ìrẹ́tọ̀ kàtọ́ọ̀gì ló fi ṣe ìwọ náà dúkú ọ̀nà òde yẹn jẹ láyé kó tọ́jú ìyá kó tọ́jú bàbá kó délé bàbá kí ni wọ́n dùn pé ó ọmọ àyọ̀ká ló dé alhamdulilayi á jẹun láàárọ̀ ìwọ náà dúkú orí bẹ́ẹ̀. thank you min alston nurse orí ọ̀bọ̀ nu àwọn èèyàn bíi ọ̀rọ̀ kọ́rọ̀ tí wọ́n máa ń sọ ọ̀bọ̀ wakun rahiman ọmọ ìyá mi lọ jálàánú wọn ṣàánú àwọn èèyàn takun muhabbaban ila nurse ẹnìkan ò ní sọ̀rọ̀ lẹ́yìn. ẹnìkan ò ní sọ̀rọ̀ lẹ́yìn báwọn. òun sì máa sọ dáadáa. wọ́n sì máa fẹ́ràn. kọ́dà bẹ́ẹ̀ nìkan fẹ́ sọ fún ẹ dákun àwa ń jẹ ń bẹ́ o. bẹ́ẹ̀ ni o. ẹ dákun bí ìbá tí kàn yín bọ̀ wá kàn yín. wọ́ọ̀dọ̀ bí máa kọ́ samalaka mina riski wà á dunnú sí tọ́lọ́mùbá pín fún ọ. inú èbùbù ẹ̀ tọ́lọ́mùbá pín fún ọ dunnú sí. wọ́n gbádùn ayé báwọn. ẹni ó bímọ 14 má bànújẹ́ nítorí tiẹ̀ tó fún ọ lẹ́yọ̀ kan ẹnìkan wọ́yọ̀ kan tiẹ̀ mu tí ò rí. ìdùnnú sí tọ́lọ́mùbá ṣe fún ọ. àfa àwẹ̀ wà Islam watawakkali ala Allah bọ́ bá gbára lé Ọlọ́run takun qawiyan ó sì dá lágbára torí kò sí tí ọjọ́ lójú ó dúró pé Ọlọ́run ọba mi ń bẹ. sọ́dọ̀ ní ọmọ bìjẹ́ àfa ìwà Islam kí wọ́n tó máa pè wọlé Ọlọ́run abẹ́ ọ ni mọ́sà kí àfa wọn wá sí àgbáyé anifásitì wa ta fẹ́ ṣe 75 years ọlọmọsà bá wa sí. ó ti bẹ̀rẹ̀ náà kọ́. ó ti bẹ̀rẹ̀ náà àti bá lọ ọlọmọsà bá wa sí. dákun Ọlọ́run jẹ́ péjúpéjẹ sí. afẹ́ ìwà Islam ká tó béèrè gbogbo ẹni tí ń bá ń bẹ láyé. ìntọ́pọ̀ wọn lọ bí anabi Muhammad sallallahu alayhi wọn wà anabi Muhammad sallallahu alayhi wa sallam kí ni ọmọ ọ̀pọ̀lọpọ̀ wà lìjẹ́ náà. فقال رسول الله صلى الله عليه وسلم أنا أبو محمد وأدعو لهم التقوى الله وحسن الخلق إنتي يوم ما قلوا قوار جنة ونكو إبرولهم أتي ودادا afa wa Islam tó jẹun wádìí jẹun gbogbo yóò tẹyàn bá ké tí ọba ní wà dáadáa kò kéwú wádà yóò tẹyàn lè ké tí ò ní bẹ̀rù Ọlọ́run kò kéwú wádà kéèyàn kàwé kọ́mọ ní bẹ̀rù Ọlọ́run wádà kéèyàn kàwé kọ́mọ bẹ̀rù Ọlọ́run kókò ń kéwú kó sì pé wé gbogbo tó kọ́dà bá bá mọ̀ kọ́ sí ọwọ́ ọba déyàn díẹ̀ ọ̀wá bẹ̀rù Ọlọ́run òṣìṣẹ́ dáadáa pẹ̀lú ẹ̀. ó ṣiṣẹ́ dáadáa pẹ̀lú ẹ̀ ni torí àwọn tí ọba pè wọlé ìsàfẹ́ wa Islam ìbéèrè mẹ́ta náà la nílẹ̀ tá a béèrè gbogbo ẹni tí ń bẹ lórí àìsàn bá àti ń sọ̀rọ̀ yìí ń bẹ lára wa ní ń bẹ lára ẹnìkan ní ń bẹ níbi kan tí wọ́n tẹ́ wọn sí ní wọ́n gbé lọ́nu ibì kan ní ọlọ́mọsà bá wa dá láfíà padà sí ẹ tó ti pé àti ìrìn ní tiẹ̀ ọlọ́mọsà fẹsẹ̀ wọn lélẹ̀ yẹ wọ́n sọ pánú ọlọ́lá ilaha illallah. wa náà wúwo tí ń bẹ lára tiwa náà Ọlọ́run abẹ́ọ́ ni dákun abẹ́ọ́ ni má dá wa náà dùbúlẹ̀ o má dá wọn pa wá ti ṣe nígun lé o ọlọ́lá ilaha illallah. àfàwẹ̀ wà Islam kí béèrè ọ wọlé tí ọba fẹ́ béèrè ẹni tí ọba béèrè wọ́n sì ti mọ nọ́mbà tá a máa ń pè ń ẹ̀rí. naam tábà ń bẹ̀. wa aleyka salaam wa rahmatulahi wa barakatuh kí ló kọ́ yín bó lè ti ń pè wá. Lukman elépo láti Olúnládé. tọ́ ṣé ẹ̀ ń gbọ́ lábàárí bọ̀ látàrọ̀ ẹ̀ ń gbọ́ Ọlọ́run bọ̀. ẹ gbọ́ ti yín náà nísìnyí ẹ gbọ́ tùmọ̀ ti yín náà nísìnyí kí ni Ọlọ́run fi ròyìn ànábì. ìwà ní sà ìwà lọ́lọ́run fi ròyìn ọgbà. ìwà lọ́lọ́run fi ròyìn ànábì ó sì gbà ọgbà. gbogbo tá ànábì ní pọ̀. máa bọ̀ wá gbàsẹ̀ mú wá gbàsẹ̀ mú wá gbàsẹ̀ mú. ẹni tí a bá tún béèrè kí lẹ wí. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kí ló kọ yín bọ́lẹ̀ tí ń pè wá. Taofiki Okolo láti di àpẹ bàbá wa mọ̀ ń kolo ọlọ́mọsà bá wa kẹ́ wọn ọlọ́mọ bá wa gẹ̀ wọ́n bá wa yá fi wọn bàbá wa Ansarudeen nínú tọ́ Rahman láti Òsìbì. Ẹ gbọ́ ètò yìí dáadáa ẹ gbọ́ dáadáa kí ló yẹ kéèyàn ó ṣe fọ́kọ rẹ̀
ẹ̀ka bíi mẹ́ta tọmọ rẹ̀ ó fi ní àlùbáríkà láyé. Ení. Ó di méjì. Ó ṣeun ọmọbìnrin yìí má bọ̀ wá gba ráìsì. ẹ dákun ẹsẹ fáwọn aláàjì náà ń bẹ o. Ẹsẹ̀ fáwọn aláàjì náà ń bẹ o. Ọlọ́run jẹ́ ọ̀dọ́ fún yín. Afáìwọ̀ Islam. Naam. A jẹ nìkan ní ráìsì. Ajẹ wọn ń polú ẹ ní Alhaja Ramatu Ìyá Jíbọ́lá Adábàtà Abikan. àwọn náà gbà béèrè wọlé ni. Àtẹ̀tìlá fún wọn ti pẹ́. Mo wá mú wọn lónìí pé ká fún wọn o kọjá àlìkáwà ní ọlọ́mọ ìdí àwò. àlọ́ dàbí ìsíkà àlìkáwà ní èèyàn fi wọ́ọ̀lì jẹ́ náà. Afáìwọ̀ Islam ẹ gba àwọn èèyàn níyànjú. tó ṣé ìbéèrè ti pé. Ó ti pé. tó olúwa ẹ dákun gbogbo àwa tí à ń gbọ́ wa látàárọ̀ fún gbogbo wa sí àkórí ẹ̀ náà ni pé àwa àtẹ̀yìn ẹ dákun ẹ já lọ mú wa ṣiṣẹ́ dáadáa ká sì bí Ọlọ́run ṣe ra wa kọ́ ló ń járe sí. Ẹ ṣe wá sí àwọn ọlọ́kadà o. Tó o bá ba nǹkan ní ìkàjẹ́ tó ọhọ tó ń tọ̀ wọ́n mọ̀ tó délé tó wá wò pé láyìlá ọlọ́kadà tó ha mí òun ni Ọlọ́run yóò ṣe o. bẹ́ẹ̀ni ìwà tó wù tó fi wá sí ìpìlẹ̀ ọwà ń bẹ ni ò sí ń bẹ ni lọ jìnnà sí. Ẹ wí fún mọ́rúwá náà. ọmọrúwa ẹ má ha ọkọ̀ ọlọ́kọ̀ pé màá ba ọkọ̀ ẹ jẹ́. bẹ́ẹ̀ni ẹ bẹ̀rù Ọlọ́run. ibi tí ò ju 300 naira lọ lọ́kadà wọ́n pè ní 700. Kọ̀ wá pé nítorí pé epo wọn. tọ́ba ní máa lọ ẹ̀dá èlò lẹ́sàn àní ọmọ lọ ẹ̀dá ẹ̀dá gbogbo ọ̀nà tí mọ̀ bẹ́ẹ̀ tí mọ̀ ṣe ibi yóò náà gbogbo ibi àrajà ibi àtajà ẹjẹ́ àṣẹ dáadáa fúnra wa ànábì ti ṣàdúrà kalẹ̀ Sallallahu alaihi wasallam. ẹni ọba yìí ṣe dáadáa pẹ̀lú rírà àti títà ni ó gbàdúrà ànábì ẹni ọba ṣe dáadáa níbi títà àti rírà ni ó gbàdúrà ànábì ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo àwa tọ́lọ̀ ní adáko tó yọ tó wá ń retí pé kò wọlé lọ́dún ni wọ́n kò wọlé. Isu ọba kan yìí ó ní iye tí mo pè lọ. torí ń wọ owó mọ̀ sí bẹ́ẹ̀. Mọ̀ sí bẹ́ẹ̀ kọ́ra fẹ́ ṣe ìyàwó. lóòótọ́ ẹ ṣiṣẹ́ ìṣẹ̀lẹ̀ ṣiṣẹ́ ẹ̀mí ìrántí pàánù Ọlọ́run lọ́ba yín ló fi jáde dáadáa o. Bẹ́ẹ̀ni àwọn kan náà ṣe bí ti yín kọ jáde dáadáa o. jáde dáadáa o ẹ dákun ebi ń bẹ ń lù ẹ̀yin náà ṣe dáadáa tẹ́ ẹ bá ṣe ẹ fi béèrè dáadáa lọ́dọ̀ Ọlọ́run. Ahsin ila nnasi tasta'bid qulubahum faqala masta'bada al-insana ihsanu. Ahsin ila nnasi. Máa ṣe dáadáa sáwọn èèyàn. gbogbo àwa tá a ní sọ́ọ̀bù gbogbo àwọn sọ́ọ̀bù ẹja ṣeré pẹ̀lú bẹ́ẹ̀. ó ń POS mọ̀ntọ́ mọ̀ já oní POS mọ̀ntọ́ mọ̀ já oní POS mọ̀ntọ́ mọ̀ já má jajakujà má tẹ̀tẹ̀kutẹ o rántí Ọlọ́run o. rántí Ọlọ́run o. ẹ̀yin tẹ́ ẹ sì ń lọ bá wọn náà má lọ pọ̀ ń lọ kó owó rẹ̀. Bẹ́ẹ̀ni àwọn míì wọ́n lọ sí àbòsí. Afẹ́ Islam bá ti jókòó yìí àwọn ọmọ ọ̀tọ̀ Ọlọ́run ní mẹ́bí tó ń fi tó wẹ̀lú kọ́rùn tó ń bẹnu yàrá kan nísìnyí wọ́n wá ń tẹ fóònù wọ́n tún wo bó làwọn ti ákìlé bó làwọn ti sí. rántí àwọn tọ́lọ̀ ti ní tó ti kó àgbákò lára èyí wọn o. Bẹ́ẹ̀ni o. àwọn kan ti kó. ìwọ ọmọ náà tọ̀ ń lọ ní wọ́n ní kíní ní ń wọ́ wọ́n ní kíní ní ń wọ́ wọ́n ní olówó lọ́wọ́ ọ̀ ń lọ́nu o ọ̀ ń lọ́nu tó àkówó fún ọ èwo tó kó fún mi tọ́ba tó padà lọ́jọ́ kejì kọ́ máa di wẹ́lo. gbogbo ẹ̀yin ọmọ wa múndíá ẹ dákun ẹ máa wá iPhone 18 iPhone 24 iPhone 14 iPhone 39 kẹ́jì ọmọ gbẹ lára yín. ẹ dákun ẹ já bẹ́ẹ̀ wọ́n lọ́mú mọ́tò tẹ́ ẹ máa jókòó sí wọn pé hey can I get it right okay enter what are you doing. mà bí ìyá rẹ ti mọ mà bí bàbá rẹ ti mọ. ẹ má jẹ́ wọ́n rún irun kúrun nítorí pé ẹ fẹ́ ra iPhone 40. omi ò bá dáadáa débi ìrúnkúrun rẹ ọ̀tọ̀ ní tí èrún ọ. wọ́n ja ọlẹ̀ ní ọkọ̀ọ̀kan máa rẹ́rìn nígbà ọba yá ọ yọ wíìgì sọnù nígbà ọba yá ọ bẹ̀rù nígbà ọba yá ọ fàtọ̀ ń já ìjánu ẹṣin tẹ́ fi kókì nígbà ọba yá ọ fà já. ìwọ ìyá náà mọ̀ pé àyìn sì ń rówó mú wálé àfi ṣe bẹ̀ ẹ mọ tẹ́ ń jẹ fa kẹ́ máa wúlẹ̀kẹ́. ìyá ẹ mọ tẹ́ ń jẹ torí àbọ̀ torí àtibọ̀tán. ẹ máa wúlẹ̀kẹ́ o. ìkẹyà tọ́lá tòwó pé o. àforíjì lọ́gbọ́n. kọ̀lọ́ bá dùn
Abdulrahim oníwàsí àgbáyé àbá wa dáadáa. Ìkẹ́ àtọ́lá tó pé o, àforíjì lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run bá ń kẹ́ wọn wá sí àgbáyé. Yàtọ̀lá Ọlọ́run bá ń kẹ́ àtàwọn tó bí wọn. àforíjì lọ́pọ̀lọpọ̀. Àmín. Kòlọ́bà Abdulrahim oníwàsí àgbáyé àfá wa dáadáa. Salatu Rabbi wa salamuhu. Assalamu Ala abina alájí àgbà Olúwa Ọlọ́run. salatu Rabbi wa salamu. Ọlọ́run bá kẹ́ bàbá wa alájí àgbà. Salatu Rabbi wa salamu. Ọlọ́run bá kẹ́ bàbá wa alájí àgbà. Alábìnà alájí àgbà. Àfáà wa Islam. Naam. Ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. Gbogbo oníkéwú. Ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. Kéwú Sẹ̀tánì ní kò ní tún àmì. Ẹni kéwú tí ọba tẹ̀lé ń tọ́ bá ké. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.